sọ fọ́mọ rẹ ipe ẹni bá kú sí ṣọ́ọ̀ṣì ó wọ̀nà ẹni bá sì kú sí ilé aláwo yó wọ̀nà gbogbo ẹlẹ́bọ àtàwọn tí wọ́n ń lùlù Ọlọ́run bá ní fi nari jahannama Ọlọ́run bá ní inú náà ni wọ́n lọ gbogbo ẹni bá kú sínú Christianity ló lè wọ̀ náà ni Judaism ẹni bá kú sínú ẹ̀sìn Júù ló lè wọ̀ náà ni. ṣèyíkì kan tó ti parọ́ o àwọn àfọ́ Ọlọ́run lámbà ilé ní agbára ẹ̀yin èèyàn ìjẹ́ jẹ́ mọ̀ pé ṣèyíkì Kamorudeen Yunisi wọ́n ní pẹ́nikẹ́ni tó bá ti kú sínú chọ́ọ̀chì pé yóò wọ̀ná ẹni tó bá kú sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ wọ́n ní yóò wọ̀ná àtẹlẹ́bọ àti àwọn kìrìsìtẹ́nì kódà wọ́n tún láwọn Judaism fáwọn náà ó wọ̀ná o pé Kùránì ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ ibo ni Kùránì ti sọrú nǹkan báyìí nítorí Ọlọ́run eléyìí ní agbára o lámbà táwọn àáfàá wa ń jù síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti ń légbà kan jọ̀rin lọ ibi tó bá ti yẹ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè kó jáde tá a bá ń bọ̀rọ̀ ọmùgọ̀ ń bẹ̀ ṣe mọ̀ pé kò bójú mu ẹ̀yin èèyàn mi ẹ dákun dábàá ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ̀ ọ́ jẹdé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ MC Wise fọ́gbà yán gan lórí fọ́nrán eléyìí tí mo mú wá yìí gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ ìrànlọ́wọ́ yóò kan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ni pé kẹ́ máa bá mi like bẹ́ẹ̀ ṣe wo fọ́nrán yẹn máa bá mi like ẹ̀ like yẹn kò kọ́ọ̀sì yín ní nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀ kẹ́ máa share ẹ̀ káàkiri kó kan lé kó kókó kó bà lè dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara rárá ẹ jẹ́ n sáré gbé Ṣèyíkì wọlé kẹ́ wá gbọ́ àwọn ọ̀rọ̀ rírùn tí ń jábọ́ tí ń rebọ́ lẹ́nu Ṣèyíkì yìí torí nígbà tí Ṣèyíkì kan bá jáde tó bá láwọn ẹlẹ́sìn míì pé wọ́n wọ̀ná ẹ̀sìn tí wọ́n ń sìn ìyẹn nìkan ló ní fi wọ̀ná àwọn tí ń ṣe lẹ́bọ wọ́n wọ̀ná àwọn kìrìsìtẹ́nì yóò wọ̀ná ìwé yín wo ló sọrú nǹkan báyìí nítorí Ọlọ́run ẹ láǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu àfáà ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù ẹ ń sọ ń bẹ́ẹ̀. tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínú àwọn méjèèjì la pàdé pẹ̀lú capable tajà akílà ń gbó akílà òde òjìyàn kan bábábá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ capable lè tí a fi ewé àti egbò ṣe capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe capable by the way ó yà kó di capable gbà kan jẹ́. èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró capable natural herbal remedy ló kápá ẹ̀ capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe capable natural herbal remedy ló lè mú ẹ capable. jẹ́ kó o wá sí àfa Kamorudeen àgbàlagbà ni yóò dẹ̀ dùn mí wọ́n níbi tó bá yẹ kéèyàn ti bá ọgbọ́n téèyàn bá bá a gọ̀ níbẹ̀ a máa dùnyàn lọ́pọ̀ a máa dùnyàn débi pé yóò dùnyàn jégún lọ yóò sì dùnyàn jónú eegun èèyàn lọ ẹjẹ́ gbọ̀n kan tí àfáà yìí sọ nípa kìrìsìtẹ́nì nípa báíbù ká tó wá tẹ̀ wájú lórí ètò yìí mò ń bọ̀ lápá bíi. ọmọ ìyá mi ẹ má bu ẹnu Júù àti kírísítẹ́nì wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ má bu ẹnu o ọlọ́wọ́ bá ní gbogbo àwọn kèfèrí min ahlil kitabi nínú àwọn ahlil kitabu yẹn Júù àti kírísítẹ́nì wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn onífá àwọn oníbílẹ̀ ọlọ́wọ́ bá ní fi nari jahannama ọlọ́wọ́ bá ní inú náà ni wọ́n lọ gbogbo ẹni bá kú sínú Christianity lọ lè wọ náà ni Judaism ẹni bá kú sínú ẹ̀sìn Júù lọ lè wọ náà ni ẹni bá kú sínú ṣẹ̀ṣe ìbọ̀rìṣà ọlọ́wọ́ ní fi nari jahannam ọlọ́wọ́ ní iná jahannama ń retí wọn khalidina fiha tí wọ́n bá dẹ̀ ti wọ̀ bẹ̀ wọ́n ní jáde mọ́
suratul bayyina ayẹlẹ kẹfà suratul bayyina ayẹlẹ kẹfà kí ló tún kù tá a tún dúró dè mọ́ wọ́n ní ẹja máa rọ nbẹ́rẹ́ torí kẹ má da àwùjọ rú wọ́n ní ẹ bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ torí unity sọ fọ́mọ rẹ ipe ẹni bá kú sí ṣọ́ọ̀ṣì ó wọ̀ náà ẹni bá sì kú sí ilé aláwo yó wọ̀ náà gbogbo ẹlẹ́bọ àtàwọn tí wọ́n ń lùlù. ẹ káàbọ̀ padà sí orí ètò yìí mo lérò pé tí pọ̀ nǹkan tí àáfàá yìí sọ ẹ̀yin àáfàá yìí àáfàá Adépọ̀jù Malam Yusuf Adépọ̀jù àáfàá Kamorudeen àáfàá Kéúgbà Gold àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá yòókù tó jẹ́ pé ẹ̀ẹ́rì nǹkan míì ṣe ju kẹ́ mọ́ tàbùkù Christian àti ìgbàgbọ́ lọ ṣé ẹ̀ níṣẹ́ ni ibo lẹ ti rí talẹ́ńtẹ́ rí gan tó kú tó sọ fún yín pé òun padà wáyé inú náà lòun ti ń bọ̀ mo fẹ́ kẹ̀ dá mi lóhùn ta ló kú tó wọnú náà ibo lẹ ti nínú àlùkùránì pé tó o bá ti sin ẹ̀sìn mùsùlùmí iná ló máa wọ̀ ẹ kàn wá ń fi àdá gbọ́n orí ẹ fi ń ta kùránì rọ́ jáde ẹ ń fi àdá gbọ́n orí yín ẹ fi ń dá ìjà sílẹ̀ láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ wọ́n sọ pé ẹ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tàbí ó jẹ́ ẹlẹ́sìn kẹta inú ńlá ló ń wọ̀ ẹni ọlọ́run sọ bẹ́ẹ̀ níbo lọ́lọ́run ti bá yín sọ bẹ́ẹ̀ ẹ̀sìn mùsùlùmí tẹ́ gbé lọ́wọ́ ìbọ̀lẹ̀ tí wàásù ọ̀rọ̀ ọlọ́run dé ń bẹ̀ ṣé kò wá sí wàásì gidi nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ lè fi wàásù ni ẹ dá mi lóhùn ṣé kò sí ọ̀rọ̀ ọlọ́run gidi nínú ẹ̀sìn mùsùlùmí tẹ́ fi lè wàásù tó fi wá jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́fà fi ń ta yín tẹ́ fi wá sọ pé ẹ tó bá jẹ́ kìrìsìtẹ́nì o tí ò bá ti gba ẹ̀sìn mùsùlùmí gbọ́ yóò wọ̀ náà ni ta ló sọ fún yín bẹ́ẹ̀ ibùlẹ̀ ti kànú àbí ìsàlùkùrán téèyàn bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀sìn tó bá wù kálukú ni kó ṣe ẹ̀sìn tó bá wù mí ni màá ṣe ẹ̀yin àfáà yìí àfáà Malam Adépọ̀jù àfáà Kamorudeen tẹ́ jẹ́ àgbàlagbà ṣé kìí sọ pé ẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ni kí ló ń tó kẹ̀yìn pa ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ jẹ́ kí gbàgbọ́ ṣe gbàgbọ́ ẹ jẹ́ kí mùsùlùmí ó ṣe mùsùlùmí ẹ̀sìn méjèèjì ẹ̀sìn àtọ̀húnrìn wa ni kì í ṣe ẹ̀sìn Yorùbá ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ó lẹ̀ sí Yorùbá ẹ wá fi ẹ̀sìn méjèèjì lẹ̀ ẹ ṣe ẹ̀sìn tiyín ẹ má wá tako ẹ̀sìn ẹlẹ́sìn ṣé láwọn kẹta ń ṣe yìí ẹ jẹ́ kí n sọ pé ala ojú sódì lórí social media ni ó di ẹ̀mélòó tí ẹ rí àwọn àáfàá ní north tí wọ́n bọ́ ta ṣé kò wá sí kìrìsìtẹ́nì north ni tó fi wá jẹ́ pé ẹ̀sìn ẹlẹ́sìn olùlẹ́fà fi ń ta yín ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́fí ń tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn síbẹ̀ lọ́lọ́run ṣe náà yín ni now àáfàá kan wá ṣe program kan tí inú mi dùn sí màá play fún yín báyìí ẹgbẹ́ gbọ̀ngàn tí àáfàá yìí sọ àtàṣe rí àwọn àáfàá tó nílẹ̀ àkáyè la rí àwọn àáfàá tó kù díẹ̀ káàtó fún àwọn àáfàá tó kù díẹ̀ káàtó ló wá pọ̀ jù sítorí àti jẹun lẹ fi ń gba ìṣẹ̀lẹ̀sìn jẹ ẹgbẹ́ gbọ́ ìbéèrè tí àáfàá yìí béèrè lọ́wọ́ ẹ̀yin àáfàá alákatakítí ẹ̀sìn yìí pé kí ni ọ̀rọ̀ báíbù ń wá náà lò Kùránì ẹgbẹ́ gbọ́ nǹkan tá àáfàá yìí sọ mò ń bọ̀ lápá bíi. gbogbo ìwà ọmọ Nàìjíríà tó bá ń wò mí mo fẹ́ kó listen sí ọ̀rọ̀ mi dáadáa ẹ gbọ́ kí ni ọ̀rọ̀ báíbù ń wá nínú Quran kí ni ọ̀rọ̀ báíbù tó ń wá nínú Quran how many century ní báíbù ti wà kí Quran tó dé sẹ́ẹ̀rí pé Quran tẹ̀ ń wò yẹn pépà lásán ni àwọn kan ni wọ́n dákọ láti fi gba ilẹ̀ wa lọ́wọ́ wa Jésù nínú báíbù wọ́n sọ di ànábì Ìsá nínú Quran how many century Maria nínú báíbù wọ́n sọ di Mariam nínú Quran how many century Ibrahim bàbá ìgbàgbọ́ wọ́n náà lọ kọ́kàbà sí Mẹ́kà ní yíẹ̀wò ọdún mélòó ló fi rìn láti Israel lọ sí Mẹ́kà kí ló dé ìrìnmọ̀ Nàìjíríà tẹ́jẹ̀ ká lọ ronú ara wa pọ́n fẹ́ fi pépà lásán yìí gbalẹ̀ wa lọ́wọ́ wa ní Malam Yusuf
ìwọ ni Muslim caller àti Adégúnwà. ìwọ Sátidé. èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ̀ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ̀ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà ó ní àrùn ojú ni tàbí òní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sí ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. ó yá ẹ bọ́jìtà kẹwàá sọ fáwọn ayé kí ni ọ̀rọ̀ báíbù tó ń wá nù Kùránì kẹ ṣàlàyé kó gúnrégé tẹ bá rò pé báyà ìbẹ̀lẹ̀ ti ń jẹun lásìkò táwa yìí gbogbo tẹ bá fowó rí ń bẹ̀ pátá ó ti fẹ́ mọ dọ̀nà sí lọ́rùn o ẹ fẹ́ sọ wá dẹrú àbí adé ọmọ adé dẹni méjèèjì ẹ mọ ìjà ọmọ àlè ẹ bọ́ síta ẹ wá sọ fún wa ohun tọrọ báíbù wà nù Kùránì tó fi dé gbogbo orúkọ tá a sọ sínú báíbù lẹ yí padà sí orúkọ mùsùlùmù nínú Kùránì báwo lọmọ Ísírẹ́lì ti papọ̀ mọ́ ọmọ Saudi irọ́ lẹ́mí ń tàn wá láti gbà yìí mo tún sọ lónìí iṣẹ́ gbogbo àwọn fámìlì tí wọ́n kó Kùránì wọ Nàìjíríà yìí gbogbo ń pátá wọn ó dẹrú ní tọmọtọmọ ẹ wá ṣàlàyé fún wa o nítorí báíbù ń wá nínú Kùránì ẹ ọmọ Nàìjíríà ẹ dẹ́ka lọ wá ẹ̀sìká lọ ronú wa Kùránì tẹ́ ń wò yẹn wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni o tó bá dẹ̀ wù ẹ́ kó o ní òrì bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ ló ti ń jẹun lọ jókòó kó o ronú sọ̀rọ̀ mi ẹ bá mi sí ẹ̀rẹ̀ kó kàn wọ́n lára kán lè wá explain fún wa ẹ bá mi sí ẹ̀rẹ̀ ó lè má wúlò fún ọ Kùránì yẹn wọ́n fẹ́ fi gbá yẹn wa lọ́wọ́ wa ní o gbogbo tó wà ní báíbù pátá o ni wọ́n kọ sínú ẹ̀ ní sẹ́ńtúrì wo. ẹ̀yin náà gbọ́ ìbéèrè ọlọ́gbọ́n tí àáfàá yìí béèrè ẹ jọ̀ọ́ ṣé gbà tí wọ́n bí Jésù ṣé wọ́n sọ ní Ísá ẹ dá mi lóhùn mo fẹ́ kẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ jẹ́ alákatá kí Jésù dá mi lóhùn kí ni Jésù ń wá nínú Kùránì kí ni Jésù Kristi kí ló ń wá nínú Kùránì ìṣí mùsùlùmí ló bí Jésù ní tẹ̀bí ni wọ́n sọ ní Ísá ẹgbẹ́túmẹ́tì yín ẹ̀sìn tẹ̀yìn bá mọ̀ ètò ìfẹ́ kúkú bàrà dáadáa ẹ̀yin àfáà yẹn lọ wábi jókòó sí ohun tẹ̀yìn bá gbàgbọ́ ní kẹ́ gbójú tó ẹ má bà ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ fún àwọn tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n gbàgbọ́ nù ẹ̀ ni wọ́n ń ṣe yẹn ohun tẹ̀yìn bá gbàgbọ́ nù ẹ̀ ní kẹ́ ṣe ẹ̀sìn gbàgbọ́ ti wá sáyé kò lè sí ẹnìkan tó lè stop ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ lẹ̀sìn mùsùlùmí náà wọ́ kò sẹ́nìkan tó lè stop ẹ̀ èyí tó bá gbàgbọ́ nù ẹ̀ ni wàá ṣe ta ṣe sọ pé kìrìsìtẹ́nì pọ̀ tó yìí ta ní mùsùlùmí pọ̀ tó yìí sódìwọ́ oníṣẹ̀ṣe ni ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yìí a ti ní wàhálà jù ìjà ìsìn la gbé kan rí bíi hàràhàrà ọ̀pọ̀lọpọ̀ bá ṣeré ẹ̀yin àfáà yìí ọ̀pọ̀lọpọ̀ yín gò mọ àdìs ọ̀pọ̀lọpọ̀ yín gò mọ Quran ọ̀pọ̀ yín gò mọ tọ́lọ̀ wọn bá wí ṣùgbọ́n torí pé ẹ fẹ́ lórúkọ ẹ fẹ́ káyọ̀ yan ọmọ yìí fún ìdí èyí ẹjẹ́ alẹ́ tí wọ́n bá wọn bọ́ sí pátápátá ìta àjàjà ẹ̀sìn ti tó ẹjẹ́ àjọ panupọ̀ kílẹ̀ Yorùbá yìí ó lè tẹ̀wájú ìyà tó ń jẹ àwọn ọmọ wa ní north ìyà tó ń jẹ wọ́n lẹ̀ Yorùbá nípa àwọn bandit olóyè kájọ pariwo ẹ̀ kì í ṣe ìjà ẹ̀sìn tá à ń jà yìí kì í ṣó ẹ bá mi share program yìí kò ní pọ̀ jù báyìí lọ ẹ bá mi share kó gófàrà dáadáa ẹ jẹ́ sọ̀rọ̀ papọ̀ ní WhatsApp +234 7031 8572 77 070 31 85 72 77 mo mọ̀ ẹgbẹ́ yìí kà á tún bú mi ẹ bú mi mo mọ̀ mo dẹ̀ ń retí èsì yín ṣùgbọ́n tí màá kíkẹ́ mọ̀ ní pé ẹ̀sìn tá a bá ń sìn olóńgbò àfi bíọ́lẹ̀ rí ẹjọ́ kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kankan kò jẹ́ kìrìsìtẹ́nì tó bá ṣe dáadáa wàá bọ́lọ̀ pàdé bó jẹ́ mùsùlùmí tó bá ṣe dáadáa wàá bọ́lọ̀ pàdé kò jẹ́ kìrìsìtẹ́nì kò má ṣe dáadáa wàá bọ́lọ̀ pàdé kó gbé ẹ̀sìn tó bá ti ń sìn láyé ohun tó bá wù níwà olóńgbò máa jẹ́ ẹ̀san fún ọ ojú òní tiwa God bless you.